Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Almudir Abdulsalam Al-Karim Ọ̀pẹ́lẹ́yẹwò At-Tantawi, Mudiru Markaz Wahdatul Ulum Lit-Ta'lim Al-Arabi Al-Islami Olúmọ̀ọ́rẹ́ Abẹ́òkúta. Nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà ní gbígbé wá sílẹ̀ Yorùbá, a bá ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà, ní tó dáa àní tó jẹ́ oríire ni fún àwa mùsùlùmí, nítorí pé kò sí ní tí Islam pè wá lọ́bẹ̀ náà tó ju ṣẹ̀ríà lọ. Kò dẹ̀ sí nǹkan tí ṣẹ̀ríà fẹ́ bí fún wa tó ju pé kí a lè fi lè mọ́nítọ̀ ìrìn àjò wa, ká dẹ̀ fi lè mọ́nítọ̀ àjọṣepọ̀ wa láàrin ara wa. Ó mọ̀ sí pé èèyàn kan ń cheat èèyàn kan ń fi tó ní fi jẹ gàba lórí èèyàn kan, and then ká má lè rìn bọ́lọ́hun ò ṣe fẹ́, ká dẹ̀ má lè ṣe ń tán lọ́hun àtànábì rẹ̀ fún ní tí ṣẹ̀ríà gbé wá náà nù. Kẹ́nìkan ó má jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ tiẹ̀, kẹ́nìkan ó má fi agbára tó ní fi jẹ gàba lórí èèyàn kan. Tá bá lọ wòye, a rí i pé nínú tí a fi máa mọ̀ pé ṣẹ̀ríà náà ni tó dáa àti tó tọ́ fún wa láti fi rìnrìn àjò ayé wa. Ẹ wo ntànàbí wa Muhammad bá a sọ nínú ọ̀rọ̀ ẹ̀ sàṣálàm, ó ní taraktu fikum amrayni lan tadillu ma tamassaktum bihima kitaballahi wa sunnata rasulihi. Ànábì ní mo fi ọ̀rọ̀ méjì kan lẹ̀ fún yín, ẹ ní sọnù lópin ìgbà tẹ́ bá ń tẹ̀lé méjèèjì, tẹ́ gbá mú dáadáa, tẹ́ dẹ̀ ń tẹ̀lé. Wọ́n ní kí ni nǹkan náà? Kitaballah. Ànábì ní mo fi tírà Ọlọ́run ọba lẹ̀ fún yín, lópin ìgbà tẹ́ bá ń tẹ̀lé ntọ́lọ́run sọ nínú tírà rẹ̀, ntọ́lọ́run ní kẹ́ ṣe tẹ́ ń ṣe, ntó ní kẹ́ mọ̀ sí tẹ́ jìnnà sí, ẹ ní fọkànbalẹ̀ láyé, ẹ tó ní fọkànbalẹ̀ wájú Ọlọ́run. Ó ní wa sunnata rasulihi. Mo tún fọ̀rọ̀ èmi ànábì náà lẹ̀, torí pé ànábì wa Muhammad la yantiqu anil hawa bali huwa wahyu yuha. Ànábì kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu, dédé tí wọ́n bá fi ránṣẹ́ sí náà ni máa ń wí fún wa. Tó ní àti ọ̀rọ̀ èmi ànábì Muhammad náà, dédé tẹ́ ẹ bá lè tẹ̀lé dédé bí tí mo sọ kalẹ̀, ẹ ní sinmi láyé, ẹ tó ní sinmi wájú Ọlọ́run. Tá a bá dẹ̀ wo gbogbo tí Al-Qur'ani gbé kalẹ̀ náà, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin míì náà nílùú òyìnbó àti níbòmíì, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aspect ní area míì náà ló jẹ́ sí pófin Ọlọ́run náà ni wọ́n ń tẹ̀lé. Ká pàtàkì humanity, ká pàtàkì ìjéèyàn láàrin ara wa, ká pàtàkì ìjọmọlúàbí, ká má bàjẹ́ ọmọlúàbí ara wa jẹ́. Àwọn nǹkan yìí náà ló kéré láwùjọ wa, tó fa sábàbí tí ò jẹ́ kí àwùjọ wa ó ní ìdàgbàsókè, tí ó dẹ̀ jẹ́ ká tètè ká lè débi tá ń lọ bọ̀rọ̀. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ kàn ni pé tán bá ní wọ́n gbé ṣẹ̀ríà wá bá wa nílẹ̀ Yorùbá, sáwa mùsùlùmí nìkan ni ṣẹ̀ríà yẹn fẹ́ bá wí, àbí yóò bá gbogbo èèyàn wí lápapọ̀? Ojú ìwòye tèmi, tá a bá dẹ̀jọ ronú sí i, tó ẹ́ pàwọn mùsùlùmí nìkan ló fẹ́ bá wí, fábí ìwà ní ìmọ̀ masha Allahu la quwwata illa billah. Ó dáa púpọ̀ gan. Bóyá yóò tiẹ̀ lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ó lè caution ara wa lórí pé akúkú mọ̀ pé sìn wa ni, ntọ́lọ́hun tó lẹ́sìn wa wí fẹ́rẹ̀, ntànẹ́bì tó lẹ́sìn wa fẹ́rẹ̀. Ṣùgbọ́n tó bá ti já sí pé á bá mùsùlùmí wí, á bá gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ wí, ìyẹn máa fẹ́ mú nira dání o. tó lẹ́ni tí ò ṣẹ̀sìn wa, báwo la sì máa sọ pé ṣẹ̀ríà tiwa ni kó tẹ̀lé? Ànábì dẹ̀ jẹ́ ó yé wa, ó ní àbí Al-Qur'ani ló jẹ́ ó yé wa, ó ní la ikraha fi din. Kò sí nínú ẹ̀sìn pé ká sọ pé dandan tá a fẹ́ ni kí lágbájá fẹ́. Ẹni tí doctrine tiẹ̀ yàtọ̀ sí tiwa, ọ̀ràn a gbọ́dọ̀ impose doctrine wa àbí ideology wa lé lórí. No, Islam ò fẹ́ bẹ́ẹ̀. Bákan náà, lásìtà àlẹ́yìn bí mo sọ ìtì Al-Qur'ani wí, òun ni pé a ò gbọ́dọ̀ sọ pé dandan ẹni tí kò bá wa ṣẹ̀sìn, ẹni tí kì í ṣe pé ẹ̀sìn wa ní í ṣe, ká sọ pé òfin tiwa náà ni kó mọ tẹ̀lé. Kíni yẹn máa difficult díẹ̀. Inú fàtà Al-Qur'ani fi sọ pé lakum dinukum waliya din. Bàtà Nábì náà dé Mádínà, ó bá àwọn Yẹhudi ń bẹ̀, ó dẹ̀ bá àwọn Nasara ń bẹ̀, ó fi wọ́n lẹ̀ pé kán máa ṣẹ̀sìn tiwọn, káwọn náà máa ṣe tiwa. Òfin títí Islam ò bá wọn wí, ó dẹ̀ jẹ́ ó yé wọn kó òfin tiwọn náà ò bá Islam náà wí. Ó ń kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Òun ló mú mi sọ pé tó bá já sí wípé ṣẹ̀ríà tí wọ́n fẹ́ gbé wá fún wa yẹn, tó bá já sí pé lórí pé mùsùlùmí nìkan ló fẹ́ bá wí, mùsùlùmí nìkan ni wọ́n fẹ́ ní kíní yẹn fẹ́ ṣiṣẹ́ lé lórí, ó dáa púpọ̀ gan. Torí pé nínú kí la fẹ́ pera wa ní mùsùlùmí fún nígbà tá a bá tẹ̀ lófin ẹ̀sìn wa? Definitely ìjẹ́ mùsùlùmí wa ò balance ni. Nínú tí ó jẹ́ kí ìjẹ́ mùsùlùmí wa ó balance náà ni pé kí lẹ̀sìn wa sọ, kí lòfin ẹ̀sìn wa sọ, ká tẹ̀lé ní tó bá wí. Kí ni ìdájọ́ ẹ̀sìn wa sọ lórí nǹkan báyìí, ká tẹ̀lé ìdájọ́ náà. Má àdàlà, ó ti dáa bá ní.
ṣùgbọ́n tó wáyé sí pé yóò já sí pàtì mùsùlùmí atẹ́ni tí kì í ṣe mùsùlùmí ní ṣẹ̀ríà yẹn ló fẹ́ ṣiṣẹ́ lé lórí àbí ní ṣẹ̀ríà yẹn ìdájọ́ ṣẹ̀ríà yẹn fẹ́ wà lórí wọn òkè tí wọ́n bá ní kòkè kì í ṣe ìdájọ́ ẹ̀sìn tàwọn ń kọ́ náà bá accept ẹ̀sẹ̀ mọ̀ pé kò sábúrú a ò lè impose òfin ẹ̀sìn wa lé àwọn ẹlẹ́sìn míì lórí so awòye tèmi lórí ẹ̀ ni pé tó bá yẹ sí pé wọ́n bá lè rọ́gbọ́n dá sí i kó yẹ sí pé tí ṣẹ̀ríà bá dé ó yẹ pé láàrin àwọn mùsùlùmí nìkan but so rọrùn sá ká tó ti bẹ̀yẹn náà wò so rọrùn ká la fẹ́ divide ẹ̀ pé òkè olúwa ló mọ iye ẹgbẹ̀rún ẹni tí ó jẹ́ mùsùlùmí tí ò ní jẹ́ mùsùlùmí mọ́ tó mọ̀ pé tá a bá sọ pé òkè o àwọn mùsùlùmí nìkan ni kí ṣẹ̀ríà bá wí mùsùlùmí mélòó ló jẹ́ pé ìjẹ́ mùsùlùmí rẹ̀ balance mùsùlùmí mélòó ló jẹ́ sí pé àníyàn ẹ̀mí ìjẹ́ mùsùlùmí rẹ̀ yanjú even wọn àti ìgbé ṣẹ̀ríà wá gan ẹlòmíì agídí ní fi ń ṣe islam yìí ambulance àti tí ṣẹ̀ríà bá tún dé some people will see this as an avenue láti lè lọ léra wọn kúrò nínú islam lọ sí nǹkan mi torí pé wọ́n á rí nírìí pé kìnìyẹn máa kó nira bá wọn tó ta bá wá lè tó já sí pé tó bá yẹ sí pé mùsùlùmí nìkan ló fẹ́ bá wí nìyẹn ṣùgbọ́n tó bá fẹ́ bá gbogbo wa wí generally ṣé islam faramọ́ bẹ́ẹ̀ sá kájọ wòye sí ṣé islam faramọ́ pé dandan ká sọ pé dandan ká impose tá a fẹ́ lórí àwọn míì ẹlẹ́sìn míì tí kì í ṣe ẹlẹ́sìn wa so àwọn nǹkan yẹn ni mo fẹ́ kí gbogbo àwọn tí wọ́n bá ń gbé ìgbésẹ̀ lórí nǹkan yìí kí wọ́n bá wa wòye sí lórí pé ṣé kìíní yìí máa rọrùn tó bá dọ́dọ̀ wa àbí ṣé kò ní rọrùn ọlọ́run kó wọlé àmọ́lé àná Muhammad kó kọ́ gbogbo wa mọ́ sí kó dẹ̀ fi wá lẹ́sẹ̀ nínú.